ọmọ ìyá mi ẹ kú ojúmọ́ aláyọ̀ ló mọ gbogbo wa láàárọ̀ yìí. Àdúpẹ́ gbogbo bíkíbi tójúmọ́ ayọ̀ bá ti mọ́ wọn, Ọlọ́run bá mi dùn wọ́n nú, bá mi pẹ̀tù sí ìbànújẹ́ wọn, bá mi sọ́ dídùnnú fún wọn. Kò sí nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ láàárọ̀ yìí ju pé mo fẹ́ kó mọ̀ pé olówó yàtọ̀ sí ọlọ́rọ̀, ọlọ́rọ̀ yàtọ̀ sí aláàánú, aláàánú yàtọ̀ sí olówó. Bẹ́ẹ̀ ni sórí àjùmọ̀bí kò kan tàánú, ẹni tọ́lọ́run bá rán sí ni ló máa ń ṣe ni lóore. Ọ̀rọ̀ Yorùbá ni wọ́n mí ní ẹ̀gàn kí wọ́n tó sọ ọ́, kì í ṣe pé wọ́n ń sọ ohun tí wọ́n rí. Aláàjì lẹ́yìn, olówó lẹ́yìn, ọlọ́lá lẹ́yìn, ọ̀nàrẹ́bù lẹ́yìn, kọmíṣánná lẹ́yìn, chief imam lẹ́yìn, pásítọ̀ lẹ́yìn, gbogbo àwọn tọ́lọ́run gbàdúrà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, lẹ́bí rẹ̀, lẹ́ni tó mọ̀, kódà kò ṣe pé ẹni tó ti ṣoore fún, tí ò bá ti ṣoore padà fún ẹ mọ̀ pọ́lọ́run rán sí ẹni mọ́tòrí ẹ̀ lè pa ẹ̀mí ẹ̀. Kì í ṣe pé gbogbo ẹni tó bá ṣoore fún ló máa ráyè dá oore yẹn padà. Bẹ́ẹ̀ ni tọ́lọ́run ò bá tí wàá jẹ́ kán láǹfààní àti dá padà fún ẹ mọ̀ pé níbi tọ́lọ́run rẹ mú ẹ lọ. Ṣó wá rí ibi tí olówó ti yàtọ̀ sáláàánú? Àwọn míì bẹ̀ tó pé wọ́n ní owó débi pé owó tán ní ó dá ayé sí méjì àfi bí owó Kárúnà. Ṣùgbọ́n tó fi mọ̀ pé olówó yàtọ̀ sáláàánú ni pé àwọn tí mò ń sọ yìí, tó o bá délé ọtí wọ́n lè ra ọtí 150,000 naira fún ẹ, wọ́n lè ra ọtí 400,000 naira fún ẹ. Mo ti ní chairman kan rí lọ́nà mòwe ìbàfò tó ṣe birthday fún ìyàwó ẹ̀, ó ra ọtí 900,000 nílé ọtí, wọ́n dẹ̀ sí 1.6 fún pé ń lọ́ra. Now ṣọ́wárí gbogbo àwọn tí mò ń sọ yìí kò ń ṣe chairman tèmi lèmi ń sọ, èmi tó ń sọ̀rọ̀ àwọn míì lọ ni o. Sórí gbogbo àwọn tí wọ́n lè ra ọtí 150,000 fún ẹ, tí wọ́n lè ra ọtí 250,000 fún ẹ, ìwọ gbé bùkátà ọmọ rẹ lọ ńjọ́ kan wípé wọ́n lé ọmọ rẹ ń skul, wàláhì wọ́n bẹ̀rẹ̀ tán Gbọ̀nkan àti tèmi ni. Ńjọ́ náà lọ́mọ bó dúdú àti tẹ̀wọ̀nràn tó fi délé Ẹ̀fẹ̀. Mọ̀polówó ni wọn kì í ṣaláàánú. Tálàánú bá fẹ́ ṣoore fún ọ, ó lè ṣoore fún ọwọ́ ọ̀tún tọ́wọ́ òsì ò sì ní mọ̀, ó lè ṣoore fọ́wọ́ òsì tọ́wọ́ ọ̀tún ò sì ní mọ̀. Wàá máa fọlá aláàánú bẹ Ọlọ́run rẹ wípé Ọlọ́run, gbogbo ẹni tí ó ṣàánú mi ní jíjí tí mo jí yìí, gbogbo ẹni tó ràn lọ́wọ́ tí ó ṣàánú mi, gbogbo ẹni tó ti ṣàánú tí ó ṣàánú mi, Ọlọ́run fọkàn rẹ̀ sọ́dọ̀ mi, jẹ́ kán mọ̀nà ọ̀dọ̀ mi, jẹ́ kán wá mi kàn, jẹ́ kó ṣe mí lóore. Oore tó bá wá ṣe mọ́jì ojú orí ẹ̀kẹ́ rẹ̀, mọ́jì ojú orí tí bá níjọ́ gbẹ̀yìn rẹ̀. Àbọ̀wọ̀n pé wàá máa sóore fẹ́ lómi tí ó padà sórí ibú látara oore, tí wọ́n gbé wàhálà ìlàgbájú ò ṣe mí lóore, bó ṣe dáa tó, bó ṣe súnmọ́ mi tó, kọ́ máa lo mọ́tò mẹ́rin, kọ́ máa lè gbẹ́yọ̀ kan fún mi, bóyá ọ̀kan tí ó gbé fún ọ ní ọgbẹ̀mí ẹ̀, bóyá ọjọ́ tó bá gbé fún ọ, bóyá ọjọ́ náà lọ́ọ́ làṣẹ́ǹtì tó kù dànù. Ó sì lọ dúró tọ́lọ́run. Àìnígbàgbọ́ àti àìníbẹ̀rù Ọlọ́run ìníkálukú wá fi ń ṣe mistake. Ìlòfin wò pọ̀rẹ́ rẹ lówó ju ọ lọ, jẹ́ kó mú kó lójú ọ̀nà kí wò fi rọ́nà lọ. Àìnígbàgbọ́ àìníbẹ̀rù Ọlọ́run lòfin wò pa búrò mi lówó ju mi lọ, ọyẹ bá ń wo kádàrá ẹ mọ̀ wọ́n wò. Ìnìyá olórí burúkú fi ń pé mo bímọ 3, àkọ́bí mo fi ó ní láárí, èyí tó wà láàrin ló ní láárí, ẹ bá mi change kádàrá wọn. Kádàrá tó mọ̀gbà wọn ń kọ́, kádàrá tó mọ̀gbà tí kálukú yàn. Ẹ̀yin olówó mo wá fẹ́ bá sọ̀rọ̀, ẹ̀yin olówó tẹ́ kì í ṣaláàánú, ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀. Sórí wọn náà tó ń sóore yẹn, tó pé tó rí rẹ ọ̀bá tí ìmáriwo dání, ò tí ì sóore. Èso ló ṣaláàánú o, wàláhì olówó lásán ni ọ. Ọlọ́run kan ya ẹ lówó ni kò bọ́ ọ. Ẹ wà àwọn ìnáwó kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tá a bá wí àkù, bàbá wí ọ̀run là ń lọ. Ẹnìkan change láti inú ẹ̀sìn kan ó bọ́ sínú ẹ̀sìn kan, àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní donate fún. Mi against ẹ o, ibi tọ́lọ́run bá forí kálukú sí ó di dandan kó gbà níbẹ̀. But èmi fẹ́ try láti correct impression ẹ̀yin èèyàn. Kò mí pé nítorí pé ẹnìkan ẹ ti wò pé ó ń trend lọ́wọ́, pé ókè o, ẹni tó ń trend lọ́wọ́ yìí tá a bá ṣoore fún, ìtẹ́ ẹ̀rọnú wàhálà ìtẹ́ ẹ̀rọnú, tá a bá ṣoore fún, orúkọ rẹ̀ máa gbé orúkọ tiwa náà trend, káwọn èèyàn lè mọ̀ pé láwájá aláìwò fún yakini 2 million
èyí ò sórí ọlọ́mọ ebi kí ó sì jẹ́ pé ẹni tí bá ń trend lọ́wọ́ lẹ́yìn máa bùn nìkan ó sì jẹ́ pé ẹni tí bá ń trend lọ́wọ́ lẹ́yìn máa ń so lóore àti ẹ̀tọ́ rẹ̀yìn bá wí ebá láàyè tí ẹlẹ́yìn trend lórí rẹ̀ àwọn kan lọ trend lórí òkú Mohbad èmi ò bú àti ẹ̀ fún lówó náà o mi ì bẹ́ẹ̀ ṣe fún lówó ṣùgbọ́n mo nígbàgbọ́ pé possibility wà ìgbà tọmọdé yìí wà láyé kámẹ́rà ẹni tó bùn 1000 rí inú yín kámẹ́rà ẹni tó bùn 2000 rí inú yín wọ́n dẹ̀ ní pété àpéjọ sí òkú tá a bá pèsè aláàrẹ̀ bẹ̀ wà láyé oṣù ó lè jẹ́ pé owó kọ́ ló pa ó lè jẹ́ pé owó ńkọ́ ló pa but the thing kan reverse ni pé ẹ̀yin tẹ̀ ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn definitely Ọlọ́run gbàdúrà yín ẹ̀yin tẹ̀ ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn definitely Ọlọ́run ṣoore fún yín ẹ wá má jẹ́ ká dúró de ìjọ táwọn people ìbá tó ní ṣòro èmi ò fi yẹn tọrọ owó lọ́wọ́ ẹnì kankan o try to understand what I'm saying but tí mo ń try láti sọ ni pé nínú àwa tá a wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí 85% ló lò sí 85% ìní ó lò sí ní tálíkà tó lò sí ti ń bẹ láàrin wa 85% ni wá ẹ̀yin tẹ́ wá jẹ́ kọ̀là kọ̀ságbé 5% ni olówó tó wà lórílẹ̀‐èdè yìí 10% ni ẹ jẹ́ kó wo yín circulate ọ̀nà tó lè gba circulate ẹ̀sìn méjèèjì tá a ní ti là sílẹ̀ ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá a ní ó là sílẹ̀ àbí kí n sọ pé méjì ó yé mi kìrìsìtẹ́nì béèrè fún ọrẹ àtinúwá mùsùlùmí béèrè fún sàká yíyọ pé tó o bá ti ní 1 million naira lọ́wọ́ o lè yọ sàká tó o bá ti ní èrè owó rẹ̀ o lè yọ sàká 100,000 ẹni tó bá yọ sàká 100,000 fún òun náà lè dolówó lọ́dún tí mọ́tò náà yọ. ó kè sí èmi ò pẹ́ ṣe gádà owó jọ fókù a mọ̀ pé bí ìyàwó rẹ̀ ọ̀nà ẹbí rẹ̀ ọ̀nà bẹ́bí rẹ̀ ọ̀nà ìyàwó ọmọ rẹ̀ ọ̀nà ṣùgbọ́n àwọn owó gan bẹ́ẹ̀ tó pé tí wọ́n bá wò wà láìkè ní ládàá. ikú tí bọ̀bọ̀ yìí kú yìí ikú táwa tálíkà ń já sí ni pé kí ló dé èèyàn lè kú báyìí irú kú wo ló lè pa ẹ̀yin tẹ́ wá ń gbowó iyebíye lẹ̀ yìí ẹ̀yin gangan lẹ́nu nínú ayé débi pé kẹ́ ẹ fi fight fún pé ókè àkìlọ̀ pa Mohbad ó yá any amount àmà náà ẹ̀ tí wọ́n bá wá resolve irú kéèsì bẹ́ẹ̀ yẹn tán tó parí tán ṣé ìyàwó ẹ̀ ní sọmọ rẹ̀ ní ọmọ rẹ̀ ní tòótọ́ ókè bàbá ẹ̀ ní ókè ìyá ẹ̀ ní ókè kí lẹ fẹ́ ká ṣe fún wọn afẹ́kọ́ ọmọ ẹ lọ skul ni afẹ́kọ́ ọmọ yìí afẹ́kọ́ di báyìí láyé ni afẹ́ kí bàbá ẹ̀ wà nípò yìí irú ibi tí wọ́n kọ́ tí wọ́n ṣe kíní ṣe ẹ jẹ́ ká kọ́lé síbẹ̀ aláìntàn kan nù kì í ṣègbà tí gbogbo ẹ̀ wá ń ṣiṣẹ́ mo lọ ra pósí mo ti lọ fún 10 million mo ti fún ní 2 million mo ti fún 3 million owó sí àárí mi ni ẹ wo sùnsùn jọ kan ẹ já kan wo ọjọ́ kan mo ti rí àfa kan rí tiwọn lẹ́yìn ẹnìkan olówó kan tí wọn ló so rere pé kì í ṣe pé ó lo iṣẹ́ kì í ṣe pé ó ṣe nǹkan kan ó ra mọ́tò ní ó fẹ́ fi ṣe bẹ́ẹ̀ tìjẹ́ ó dẹ̀ fẹ́ bóyá wọ́n wá ní wọ́n lo ẹ̀nu ọ̀nà mọ́sálásí kí wọ́n kàn lọ kó bàtà kan táyé ẹ̀ bá ti ta wá ń bẹ̀ wọ́n sì lọ kó bàtà yẹn wá nígbà wọn kó bàtà dọ́dọ̀ rẹ̀ àwọn yẹn kírun tán wọ́n dẹ́ ẹ̀nu ọ̀nà wọn kò bá bàtà rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ẹni tí wọ́n kó bàtà rẹ̀ ń jọ́ ní àárọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ṣé bàtà yín nínú ẹ̀yin lẹ́ni bàtà ilé ìrìn kò rí èmi mo ní wọ́n wá kó bàtà wá ẹni wọ́n bá sì kó bàtà rẹ̀ fún ni mo gbé mọ́tò náà nàmbà yìí mo fẹ́ bùn ẹni lọ́jọ́ bí mi mo kàn fẹ́ sóore ni tó bá ṣe pé rú orí bẹ́ẹ̀ yẹn gan tí wọ́n bá rìkọ́dù ẹ̀ tí wọ́n bá post ẹ̀ wà láìkọ̀ bọ́ lọ́nu ṣùgbọ́n kẹ́yìn wa máa wẹ́ni tó ló kọ ẹni tí wọ́n ti ń pariwo rẹ̀ ó kírọ́ọ̀sì ó ti bọ́nu kinní kan ó ti bọ́nu kinní kan ọ̀yá mo fún 10 million ọ̀yá mo fún 2 million káyọ̀ wá parí aláàjì try o aláàjì ló fún kinní 10 million aláàjì ló fún kinní 3 million. ìwé lọ chọ́ọ̀chì kọ́ wẹ́ni tádùá rẹ̀ lè kankan torí pé ìwọ náà ti rí ó ti dá tálíkọ̀ ọlọ́mọ nílé ọlọ́run wàláì yóò mọ tó bá ó ti ná gbàrà ó ti ná gbòòrò kọ̀ wá jẹ ọ̀jájọ́
ó wá ti fàdàgbé tòrọ̀ ti chọ́ọ̀chì ó wá rí àdúrà rẹ̀ tí wọ́n bá ní kí wọ́n pé ẹ gbàdúrà ọlọ́gbọ́n lórúkọ Jésù ó ní ó pe Jésù ní gbébi Jésù wà gan yóò ṣèkì yóò fàbírètì. Ọlọ́run mi o, owó tí máa fi gbọ́ bùkátà, owó tí máa fi rí tajé ṣe, owó tí máa fi tọ́jú ọmọ mi, owó tí máa fi rán ọmọ mi léèwé, Michael Ọlọ́run dákun jẹ́ kí Michael ó ṣoríire pẹ̀lú rẹ̀ fi 1 million flash ẹ̀ níjọ́ tó bá fẹ́ wá ṣe ìdúpẹ́ ṣọ́ọ̀ṣì ẹ̀rù ọba ṣọ́ọ̀ṣì gan ìwọ gangan ò nídìí kó o ṣe prayer fún rẹ mọ́ ilẹ̀ ń bá kà ewu lówó sí àrí mi ẹ̀yin tó yàtọ̀ díẹ̀ o sáwọn tó yẹ pé wọ́n lè rọtí 10 million fún yàn tí wọn ò lè bùn yàn ní 1,000 naira máa sọ wọn àwọn tó bá jẹ́ mutimuti tó bá ti ṣe fàájì tán lọ́dọ̀ wọn tó yó tán kẹrí tó bá ń lọlé wọn ní fún ẹ ju 1,000 owó ọ̀kadà lọ wọn lè fún ẹ lówó táyé rí ó fi dà wọn ní òsì ronú tó yẹ pé tó bá ti mutí tán kò sí làákàyè fún ẹ mọ́. gbogbo ẹ̀yin olówó wa lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ń sọ̀rọ̀ sí àrí mi kò pé yín mo sọ níjó ni mo ní kẹ́ ẹ fi ti man Àgbàlá Gabriel ẹ fi kọ́gbọ́n ẹ fi tàgbàlá Gabriel kọ́gbọ́n Àgbàlá Gabriel máa rí ẹni tí ó ṣoore fún máa rí ihe ni ẹni tó bá tọ́ lọ ní máa ń lọ ṣe é fún ṣùgbọ́n compulsory ká Àgbàlá Gabriel gbé wọn sórí afẹ́fẹ́ torí pé live ni ó wà èmi máa ń watch program wọn dáadáa èmi ò polówó wọn torí kò pé òun ń tajà ó máa ṣe live làwọn èèyàn máa rí through that live làwọn èèyàn ṣe máa donate fẹ́ni tí ò ní wàá máa sọ dẹni tó ní through live tó bá ṣe làwọn èèyàn fi máa ń sẹni tí ò ní lé lórí wọ́n máa ń sọ dẹni tó ní lé lórí through live tí Àgbàlá Gabriel bá ṣe ni làwọn èèyàn ṣe máa ń sẹni tí ò ní mọ́tò dẹni tó ní mọ́tò. ètò impress mi jù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìní ìgbà Àgbàlá Gabriel lọ ní orí títì pẹ̀lú mọ́tò ẹ̀ tí màá kàn kiri chájà tó kó pálí chájà lọ́wọ́ tó ń sọ fún pé èmi lè tà yẹn o ẹ fẹ́ kí n wá àbí ẹ fẹ́ kí n wá kí yín mo ti mu gbóyó báyìí o mo mu tí o tó ń sọ gbogbo ẹ̀ yánmọ́yánmọ́ lẹ́nu still náà ó dẹ̀ cancel ẹ̀ ó fún ní nọ́mbà ó ní kó wá Àgbàlá Gabriel tó wà kàn Àgbàlá Gabriel wà kàn mo wà fortunate níjọ́ tó ń ṣe live yẹn ó impress mi ìlú bí ọ̀rọ̀ tí mo ń sọ lé nìyí. After the program ni mo rí program Sehun Balógun is one of our colleague tàbí kí n sọ pé members wa is one of our member tó jẹ́ òṣèré orí ìtàgé Sehun Balógun èmi gangan ti lò nínú fíìmù mi rí tí mo pity condition ẹ̀ nígbà yẹn bíi 11 years ago àbí 12 years gan even though 12 years ago fíìmù Alága mo ti lo woman yẹn nínú ẹ̀ rí èmi gangan pity condition ẹ̀ tó pé tá a bá pèsè location ẹ wá èèyàn kan tó máa bá yín gbé ni because kò ní strength yẹn ò tó ẹsẹ̀ yẹn kò gbé bọ́dì yẹn kò lè gbé bọ́dì yẹn kò dẹ̀ inú ẹni tó dẹ̀ ń gbìyànjú ni Ìyá Saidi wa sorry Ìyá Saidi là á máa ń pè Sehun Balógun picture ẹ̀ ni. so ìjọ́ tí mo bá pàdé lórí programu Àgbàlá Gabriel I'm so happy ṣé obìnrin yìí máa pàdé aláàánú ṣé obìnrin yìí máa pàdé aláàánú kí ló tẹ̀yìn òun ṣerú àánú bẹ́ẹ̀ yẹn ẹni gbìyànjú ni Sehun Balógun ó lọ yàyà ó tún wá jẹ́ náwó tí kì í bá ṣe pé ayé ti di ojú kejì nǹkan tí ẹni tó complete tó dá pé nǹkan tí ó lè ṣe nínú association wa wàláhì Sehun Balógun máa ń ṣe kò ń kẹ̀tì láti lọ meeting kò ń kẹ̀tì láti dáwó inú mi dùn gbogbo àwọn tájọ́ ń ṣe òṣèré orí ìtàgé ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa ń wo fídíò tí máa release orí Àtìbà YouTube channel wọ́n lè testify sí ìrìn àjò Sehun Balógun nínú ayé ṣùgbọ́n bó ṣe wọ Ọlọ́run ọba ló máa ń sọlá bóyá ọ̀pọ̀lọpọ̀ máa torí pé tó ń bá pè wọ́n lè máa wo ìgbìyànjú ẹ̀ pé ó inconvenient àwọn wọ́n lè má torí ẹ̀ máa pè then kò ń ṣe pé gbogbo fíìmù ló máa base lórí irú stature tó ní yẹn
torí pọ̀pọ̀lọpọ̀ máa ní àwọn fíìmù wọn ń ṣera wọn lóore, wọn ń ṣera wọn láàánú. Gbogbo nǹkan tó Ṣeun Balógun lòun jẹ́ nínú ayé lẹ́ni yìí inú iṣẹ́ ìtàgé náà ló ti jẹ́. Nínú iṣẹ́ ìtàgé ni, nínú tọ́rọ́kọ́bọ̀ táwọn èèyàn ń fún, kò sọ̀rọ̀ débẹ̀ ni. Ó ti travel láti Ìbàdàn rí tó lọ ṣiṣẹ́ lókè Ògùn, tán jí gbé, tán lù, tán gba gbogbo fóònù, tán gba owó lọ́wọ́ ẹ̀, owó iṣẹ́ tó lọ sí láftà sẹ́yìn pẹ̀lú stasọ yìí. Sẹ́yìn pé àwọn èèyàn náà dájú tó ti yẹn wọ́n ṣe bẹ́ẹ̀. So ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára Agbala Gabriel. Àwọn tó níran lọ lọ́wọ́ fún ló ń ṣe fún, àwọn tó mọ̀ pé wọ́n níṣòro ló ń ràn lọ́wọ́. Kò wá ń ṣe pé gbàtà tí wọ́n bá dágúnlẹ̀ tán tí wọn ò lè ṣe nǹkan kan mọ́, tó wó yẹn ò lè wúlò fún wọn mọ́, tí wọ́n fẹ́ ṣe ò lè wúlò fún wọn mọ́, kì í ṣègbà náà ló ń ṣoore fún wọn. Ìyá Gbonkan t'Agbala Gabriel ràn lọ́wọ́, màmá yẹn deserve ẹ̀. Nínú oníyànjú ẹ̀dá ni màmá yẹn náà wà nínú ayé. Tá a bá pe màmá yẹn náà ṣiṣẹ́, àwa náà nínú ìyànjú tá à ń gbà, kì í ṣe pé bóyá ẹ má ṣe rí. Àkọ́kọ́ náà àwa òṣèré orí ìtàgé, orúkọ affect wa. Nínú ayé dẹ́ni tọ́lọ́run bá fi yàn hàn tí ò bá sówó lọ́rọ̀ rẹ̀, Ọlọ́run fẹ́ fa ayé dà láàmú ni o. Most of people máa ń rò pé bórúkọ yẹn ṣe tó bẹ́ẹ̀ ni ọlá yẹn ṣe tó lọ́wọ́ wa, bẹ́ẹ̀ ni owó yẹn ṣe tó. Most of people ti believe pé bá a ṣe ń gbọ́ orúkọ Ajamadan Avat, àwọn kíní wọn ti jẹ́ àmọ́ mọ́ta àwọn ọmọ ìgboro, nígbà wọn bá ń chájì wa bí bàtà fẹ́ sọ pẹ́sàn, láyé mi ò ní kú láéláé, 20,000 lówó ẹ̀. Èmi gan ṣiṣẹ́, bóyá èmi gan ṣe jáde ní bóyá ń ìṣẹ́wọ́, bóyá mi ní 2,000 naira lọ́jọ́ tó ń sọ yìí. Àbí sáwọn pípù yìí tiẹ̀ ti gbàgbé pé mi náà lọ́mọ nílé ìwé tó ń lọ school, èmi náà lẹ́bí, mo níyàwó, èmi ò ń ṣe celebrity tí ó kì í build family. Mo ní family, mo dẹ̀ ń tọ́jú family mi. Family mi dẹ̀ mọ̀ pé ìyàwó mi mọ̀ pé òun lọ́kọ, àwọn ọmọ mi mọ̀ pé àwọn ní bàbá. Àwọn celeb kan wà tó pé wọ́n family, ṣé ìyàwó kan tiẹ̀ di sọ́dá lẹ́lẹ́ wọn rí, bó ti àwọn yẹn kọ́ la fẹ́ sọ. But àwọn tó ń gbé penalty lé wa yìí pé nǹkan kan la gbọ́dọ̀ ṣe, nǹkan kan la gbọ́dọ̀ ṣe, ó yẹ ká máa bá wa náà rò wípé àwa náà lẹ́bi, àwa náà lára, àwa náà ní nǹkan tá à ń fọpọlọ orí wa rò. Kò ń ṣe pé bórúkọ yìí ṣe tó lówó ṣe tó. Ṣùgbọ́n àwọn tí wọ́n bá wa mọ̀ bẹ́ẹ̀, àwọn ni wọ́n máa ń wò pé ẹ jẹ́ ká gbé Ìyá Gbonkan, ẹ jẹ́ kí Ìyá Gbonkan wá, ẹ jẹ́ ká ṣàánú Ìyá Gbonkan, ẹ jẹ́ ká ṣàánú Lálùdé, ẹ jẹ́ ká ṣàánú Apẹni, ẹ jẹ́ ká ṣàánú Adẹ́rùpọ̀kọ̀, ẹ jẹ́ ká gbogbo àwọn tẹ́ bá mọ̀ pé not only celeb ni mò ń reverse, but Ìyá Gbonkan yìí ló jẹ́ kí n reverse ti Ṣeun Balógun tí Agbala Gabriel tó ṣe oore fún láìpẹ́ yìí tó ràn lọ́wọ́. Mi ì tí mọ̀ bí tí ìrànlọ́wọ́ yẹn end sí, ṣùgbọ́n gbogbo pé mo ti kọ́kọ́ rí iná pé wọ́n rí pé ẹni yìí yẹ lórí ìrànlọ́wọ́. Agbala Gabriel wà láyé o, èyí tí ọ̀lọ́ gbowó jọ nítorí òkú Mohbad kọ́pá fẹ́ kó fọmọ rẹ̀. Kí ló dé òwò pé ìyẹn nìkan ó change odi kìíní kan, ọ̀yẹ̀já fún nígbẹ̀já fún láwo. Èmi ọmọ ìdájọ́ Ọlọ́run lórí yín o, ìdájọ́ Ọlọ́run dẹ̀kọ́ lèmi ń sọ̀rọ̀ lé lórí ní tí gbogbo wájọ orí báyìí, because wọ́n ní gbogbo tó bá ń ṣe tó bá lọ́lọ́run rí ọ, jẹ́ kí èèyàn náà rí ẹ. Ní tí wọ́n gan ń ṣe fi ọrùn mú ṣó wà òkè, ṣó wà òkè. Ṣùgbọ́n kálukú ń wá tí ó fi tajà, kálukú ń wá tí ó fi trend. That is why I love Ọba Solomon. Ó ní gbogbo tẹ́ bá fẹ́ ṣe fún mi ní ìsìn lórí ẹ tètè wá ṣe fún mi, tí mo bá kú, tí n bá gbọ́ pé nìkan lọ donate 10 million tí ò ní dọ́wọ́ mi, eré yín burú ni. Yes now. Àmọ́rúkú tí ó pẹ́ nìkọ̀ọ̀kan wa, àìmọ́rú àṣà tí ó gbé wa dé. Táburú gan bá, kúrò táburú bá ń bẹnu ẹrù rẹ, tó o bá ní owó rẹ tó o kójọ, èmi ò fẹ́ mọ̀ bọ́yọ́ ní èrú ló gbà kójọ. Torí pé owó àtolówó àwọn méjèèjì ni wọ́n jọ máa ṣeré ara wọn. Ṣùgbọ́n tí wọ́n gangan bá mọ̀ pọ́nà tí mo gbà kówó mi jọ ọ̀nà èrú ni. Ní wákàtí ọ̀wọ̀ yìí tó o bá ti bẹ̀rẹ̀ sí ní ṣoore fáwọn èèyàn, Ọlọ́run ló mọ̀ bó ṣe fẹ́ ṣèdájọ́ ẹ̀ o. Èmi ò sọ pé torí pé o ti kójọ lọ́nà èrú, o ti wá ń ṣoore, o ti bọ́ wájú Ọlọ́run. Ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé kò sẹ́ni tó ṣoore fún tó máa ṣépè fún ẹ.
sàárà yàtọ̀ sí zakat nínú ẹ̀sìn Islam. Sàárà ní kọ̀ọ̀kan dáná ẹ wá jẹun, sàárà ní kọ̀ọ̀kan rẹ nìkan tí ń lọ kó fún ní 100 naira, kó fún ní 1000 torí kò lè sọ́dọ̀ lọ́lá yọkàn jẹun ní sàárà ni. Ṣùgbọ́n sàká ó ṣe sàká fẹ́ni tó fẹ́ yọ sàká fún débi pé yóò ṣe déédéé tó bá dọdún tí ń bọ̀ kẹ́niyẹn náà lè bùnyàn lówó déédéé irú owó tó bùn. Mi ìfẹ́ mọ̀ báyé ṣe wọ́ọ̀sì tó lé nìyí. Àwọn kan wà nínú ayé tó pé tó bá bùn wọn ní 50,000 naira wọ́n lè ti bẹ̀ jẹ́ èèyàn. Àwọn kan wà nínú ayé tó pé tó bá fún wọn 100,000 naira wọ́n lè ti bẹ̀ jẹ́ èèyàn. Àlàyé tó o bá yọ 5 million naira nínú owó tọ́lọ́run bùn ẹ̀ nínú profit tó o ní, wàláhì kò tó ràn kankan lára rẹ̀. Kí ló wá dé tá ti yọ díṣẹ́? Kí ló dé tó ń retí ìjọ tí wọ́n bá pariwo ẹnìkan? Ìpè lágbájá nílé ìrànlọ́wọ́ àpé ó máa wọ ẹni tó níná ìrànlọ́wọ́ kiri. Bọ́jọ́ wọn bá pariwo èèyàn náà pé ó nílò ìrànlọ́wọ́, àníyàn wo ló fẹ́ fi ìrànlọ́wọ́? Sáníyàn pé kí tó dé ẹdínà tí ó lè bá a gbé ni, àbáníyàn kí yẹn sábọ́ọ̀dù ó lè bá a pé lágbájá sóore fún lágbájá. Àníyàn wo ló fẹ́ fi ṣe? Gbogbo ẹ̀ náà à ń gbé sórí ìjọba. Èmi ò pé ìjọba dá o, èmi ò pé ìjọba ò dá, bọ́tà wá gángan fúnra wa báwo la ṣe ń ṣèjọba owó tá a ní? Báwo la ṣe ń lò? Gbogbo ẹ̀yin alágbára, ẹ̀yin olówó, ẹ̀yin onípò, tá a bá ń fight lónìí pé justice for Mohbad, justice for Mohbad, justice for Mohbad, kì í ṣe torí Mohbad nìkan mọ́ o. Ọlọ́run gbọ́, not because of only Mohbad, ṣùgbọ́n kí irú kéèsì bẹ́ẹ̀ yẹn má bàa repeat rẹ̀. Táwọn kan má bàa rò wípé táwọn bá ti ṣe nǹkan kan àwọn ti ṣe láṣegbé. Ẹgbẹ́ mo ti sọ́njú òní, mo ní Ọlọ́run nìkan ló lè ṣèdájọ́ Mohbad, but a fẹ́ kíjọba kan gbìyànjú, kíjọba ká nígbàgbọ́ nínú ìjọba àwọn ìjọba tó ń ṣèjọba lé wa lórí, kán jẹ́ ká nígbàgbọ́ lórí àwọn. Kó mọ̀ jẹ́ pé kí ni òun pọmọ tálákà á sọ pé ń fọ̀ ló mọ́, níjọ́ tó bá pọmọ olówó láàmọ̀ pé ó yẹ ká mú so. Ìlú ṣe yẹ kíjọba ṣe kó gbé ìdájọ́ tó dáa kalẹ̀. Quite alright, kì í ṣe pọ́n yín bọ̀, kì í ṣe pọ́n yín lọ́rùn, kì í ṣe pé ẹni tó sì pé wọ́n dùn lọ́bẹ̀. Ṣùgbọ́n nǹkan kan ló máa ń bí nǹkan kan tó máa ń débi nǹkan kan tí nǹkan kan fi máa ń kàn nǹkan kan tí nǹkan kan fi máa ń débi ikú. Èrò tèmi nìyẹn. Èmi ò pẹ́ nìkan ló pa, èmi ò sì pẹ́ nìkan kan ló pa. Ṣùgbọ́n sábàbí tó ṣàkófà ikú yẹn kíjọba kan bá wa tàn mọ́lẹ̀ sí, kán dẹ̀ wá, kán dẹ̀ mọ̀. Torí ẹlòmíì náà àmì èèyàn ní kúkú ń kú tí ò lórúkọ, tó pé kú tí ń pa ọ̀nà wọ̀ sí ni tẹ́lẹ̀ Ọlọ́run kankan ò gbọ́. Age of 27 years. Òkìkí tó lẹ kó lò nú ayé ọwọ́ lọ lò lọ́run. Tá bá wò dáadáa, ṣé Mohbad gangan dá sá? Ṣó dá sẹ́bí ẹ̀? Ṣó dá sílùú ẹ̀? Ṣó dá sáwọn èèyàn ẹ̀? Ẹ má pé bó mo tún lọ yẹn o. Ṣùgbọ́n tí kú bá ti dé, ẹni tí ò dá lè dá o lọ́dọ̀ wa nídàjọ́ tọ̀dọ̀ tí àwa èèyàn tí èsì ìdájọ́ tọ̀dọ̀ Ọlọ́run. Tí kú bá ti dé, ẹni tó dá lè dẹni tí ò dá mọ́. Yálà bóyá ọ̀nà ibi tó gbà kú, kẹ́nìkan dá nísìn kó máa ṣàwọn èèyàn lóore, kó lówó lọ́wọ́, kó máa ṣàánú àwọn èèyàn, kó máa ṣàánú àwọn èèyàn. Níjọ́ wọn bá gbọ́ pé Kristẹni ni, pé ọmọ ìjọ kan ni ló gbé lọ sí hòtẹ́ẹ̀lì tó lu mọ́gùn tó kú, ayé máa fojú fo gbogbo dáadáa tó ṣe ni. Wọ́n máa dìlítì gbogbo dáadáa rẹ̀ ni. Wọ́n ní sọ nípa dáadáa rẹ̀ mọ́ o. Ikú tó pa kàn náà máa sọ̀rọ̀ lé lórí. That is ìdájọ́ àwa èèyàn tí ò papọ̀ mọ́ t'Ọlọ́run. Ọ̀rọ̀ ò pa kàwé ẹ̀ ló pọ̀. Mo kàn fẹ́ fi sí gbogbo ẹ̀yin ọlọ́rọ̀, ẹ̀yin t'Ọlọ́run bò jẹ́, ẹ̀yin tẹ́ ẹ jẹ tó ṣẹ́kù. Mo kàn fẹ́ fi ṣe yín létí ni. Gbogbo ẹ̀kọ́ ni ìjọba máa ṣe. Gbogbo ẹ̀kọ́ ni ìjọba máa ṣe. Tá a bá ń gbàdúrà sọ Ọlọ́run pé Ọlọ́run ṣe báyìí, Ọlọ́run ṣe báyìí, Ọlọ́run ṣe báyìí. Àwọn ìgbé ìrànlọ́wọ́ Ọlọ́run ni ẹ jẹ́ á wá o, ìrànlọ́wọ́ Ọlọ́run ni ẹ jẹ́ á wá, ìrànlọ́wọ́ ọmọ ẹ̀dá lè fa wàhálà, ìrànlọ́wọ́ Ọlọ́run ni ẹ jẹ́ á wá. Ọlọ́run náà ni ọ̀ràn yẹn o.
Ọlọ́run náà ní ọ̀ràn yàn, Ọlọ́run ní sọ̀kalẹ̀ wàá ràn wá lọ́wọ́. Ìwọ náà jí lónìí yìí ṣoore fún èèyàn méjì, jẹ́ kí èèyàn méjì nípa nínú ayé èèyàn méjì lónìí yìí, nípa nínú ayé èèyàn méjì. Àwọn kan wọ́n á lọ sọ́spítù, wọ́n á wò pé àwọn wo láìsàn wọn wà critical, àwọn wo láìsàn wọn sì rò pé tẹ́ bá náwó sí wọn wọ́n lè yè. Ọ̀yà ṣe lágbájá, ọ̀yà gbé sórí bill mi 10 million, ọ̀yà gbé sórí bill mi, tẹ́ẹ̀dẹ̀ ní gbọ́ nínú ayé. Àwọn kan á lọ sí prison, wọ́n á bá wọn tó wà ń bẹ sọ̀rọ̀ Ọlọ́run, wọ́n á bá wọn sọ̀rọ̀ tùnú, wọ́n á tún wá gbóúnjẹ fún wọn nínú ayé nìyẹn. Tẹ́dà kan ò lè rìkọ́ọ̀dù wọn débi pé wọ́n ó post wọn. Ìwọ orí rẹ̀ ò pé. Ẹni tó bá níṣòro tó ń trendy, táriwo rẹ̀ pọ̀, èlò máa ń assist torí kórúkọ rẹ̀ lè trend, torí kórúkọ rẹ̀ lè trend, àbí torí kórúkọ rẹ̀ lè trend. Nígbà sí ọwọ́ rẹ̀ ò bọ́n, o wá ń wá popularity. Mi ò blame ẹ o, mi ò blame ẹ. Ọ̀nà tó gbà rówó ló ń disturb ayé ẹ, ṣùgbọ́n ọ̀nà tó gbà rówó yẹn náà tó bá mọ̀ ọ̀nà, ṣíṣe kọ́ lọ́run fojú fò fún ẹ. Ó ṣeéṣe kọ́ lọ́run fojú fò fún ẹ. Gbogbo owó tó ń kó pamọ́ yìí, gbogbo owó tí wọ́n tiẹ̀ lónìí ná yìí, gbogbo owó tí wọ́n tiẹ̀ wá kó pamọ́ ní Nàìjíríà tó kó pamọ́ lókè òkun, tó bá mà ti kú ọmọ ti tán. Ó yẹ fi tí Mohbad kẹ́kọ̀ọ́, gbogbo owó tó ń kó jẹ Mohbad ò lè ná 20 naira mbẹ́, kò lè ná 20 naira mbẹ́. Gbogbo ọjọ́ tí bàbá ẹ̀ bá náwó yẹn sọ̀rọ̀ pé owó dùnú ló máa ná ni, owó òkú ọmọ ẹ̀. Nígbà ọmọ ọba náwó òkú bàbá mọ̀, tó pé bàbá ní náwó òkú ọmọ. Ọlọ́run ṣàánú ẹ̀yin ọlọ́rọ̀, ẹ̀yin alówó mọ́lẹ̀ náà, ẹ̀yin alówó tẹ̀ tó ná sọ́nà tó rọ́ǹgì, Ọlọ́run ṣàánú yín. Èmi kàn fẹ́ lè ṣe yín létí ni. Ẹ mọ ìyá fẹ́ẹ̀sì náà tó epo wo sí àárín mi ní ọmọ náà, yóò sì pera rẹ̀ láàfà Ọlọ́run, pera rẹ̀ láàfà sáfà náà nù. Àlùfáà tí wọ́n ń gbé lálùfáà, owó orí social media ni máa ń ná, orí social media. Àpẹ́yìn tẹ́ ń fowó tẹ́ ń ṣe program ti yín o. Àwọn kan wá sọ pé wọ́n ń ṣe program, live program, lórí live program ẹ̀ bóyá wọ́n ń ṣẹ̀bùn, bóyá wọ́n fáwọn èèyàn ní gift, àbára fún, because àwọn tó fún ẹ ní nǹkan pé kò fún yàn ó di dandan, wàá fẹ́ kán rí, wàá fẹ́ kán mọ̀ pé tó fíríjì dẹ́ fún yàn kò ti gbé fún yàn, ìyẹn yàtọ̀. Máwọn lẹ́yìn nínú àwọn àdùn rẹ o, ọyẹ lọ fún 10 million. Ẹni ọba ti lówó wọn tó máa ń fún lówó. Ẹ̀yin ò fura ẹ̀ ráwọn olówó tí wọ́n bá fẹ́ ṣènáwó ni, tó lówó bá fẹ́ ṣènáwó, olówó kì í náwó. Àwọn olówó ẹgbẹ́ olówó ni wọ́n donate fún lówó. Oníṣẹ́ alájí ìṣe yẹn bẹ́ẹ̀, alájí ìwèrè wo ni ìṣe yẹn bẹ́ẹ̀ ní kíni. Olówó lè fẹ́ ṣe súná ọmọ lásán tí wọ́n lọ donate màálù 40 fún, tí kálukú fẹ́ fi compensate ẹ̀. Ẹlòmíì ò fẹ́ fi wójú re. Ẹ̀sọ́ tálíkà tí ń ṣe ìdánwò jẹ́ ń donate fún. Ṣùtà bá wa múra dáadáa, owó yín ò ní circulate. Olówó nìkan ló máa lówó lọ, olòṣì máa lòṣì lọ ni, tálíkà máa tálíkàs lọ ni. Tálíkàs olóṣìs ẹ̀rí pọ́n pọ̀jù olówó sí lọ. Tí tálíkà ò bá dẹ̀ ti dolówó, tó lówó ò bá dọlọ́rọ̀, tó yẹ tí tálíkà ò bá ti dolówó, tó lòṣì ò bá dọlọ́rọ̀, tálíkà náà olówó náà ò ní sinmi. Ẹ wá ní wọ́n ń gbébọn wá ka yín mọ́lé, wọ́n ń gbowó lọ́wọ́ yín. Ṣé ọ̀dọ̀ mi ni kí wọ́n wá gbébọn wá? Èló wọ́n fẹ́ gbà lọ́wọ́ mi? Èló lọ́kàn pa tí ó pààyàn? Èló lèmi gan fi ń pa wọ́dà? Fóònù tí mo fi ń rìkọ́dù yìí, fóònù 65,000. 65,000 easy buy ni sótán. Ṣé tí wọ́n wá bá mi tí wọ́n pa wọn gbànú? Àbí mikra tí mò ń gbé kí dey play. Ẹ láròjinlẹ̀,
ẹ ronú tọ́lọ́run bá ṣoore fún yín ẹ jẹ́ káyé ó mọ̀ lọ́nà ibi tó dáa tọ́lọ́run bá ṣàánú yín ẹ jẹ́ káyé ó mọ̀ lọ́nà ibi tó dáa ìwọ náà tí wọ́n bá wá pè tọ́lọ́run bá pé kó o ṣe kò ń gẹ́ oore tí wọ́n bá ṣoore fún ẹ mọ́ ohun tó ń ṣe o owó tó fi dá bísínẹ́sì sílẹ̀ yìí wọ́n fún ẹ kì í ṣe pé wọ́n fún ẹ ní 1 million naira ní ìṣe ojú wa pé mi tí mo ń ta mọ́tò tẹ́lẹ̀ kí mo fẹ́ fi 1 million naira sí máa fi 1 million naira ta táyà o ti ta mọ́tò rí kò pé ọmọ ta táyà tó o bá lágbára ti ta mọ́tò mọ́ ta táyà tó o bá lágbára ti ta táyà mọ́ ta smoke kẹ̀kẹ́ ni o kì í ṣe smoke tí wọ́n mú o máa ta nǹkan tó tágbára owó yẹn bá ká tíyẹn náà fi lè tara tiẹ̀ náà sóríire dúpẹ́ fẹ́ni tó ṣoore fún ẹ kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá orí sí àrí mi wọ́n mọ̀ sí kò bá sórí sí àrí bẹ́ẹ̀ bá sórí fún pé bẹ́ẹ̀ bá dúpẹ́ lọ́rẹ̀ ẹ ti kàn gẹ̀gbọ́n wọn náà dúpẹ́ Ọlọ́run gan béèrè ọpẹ́ tó Ọlọ́run gbogbo ẹni tí ó kọjú mi ṣí mi sẹ́ mi lóore tí ò ní dàdánwò fún mi tí ò ní mú balẹ̀jọ́ bó wá fún mi nínú ayé Ọlọ́run rán wọn sí mi o gbogbo àwọn tó wá kádàrá pé wọn ó ṣoríire látara tèmi náà Ọlọ́run fún mi ní kápá àti ṣoore fún wọn torí mo mọ̀ pé ẹni tí ó ṣoore fún wọn nìkan ni wọ́n máa ń bẹ̀rẹ̀ ó béèrè ẹni tí wọ́n gan ṣoore fún nínú ayé pé kọ́lọ́run dá wọn náà lọ́la tó fi máa ṣoore fún yàn nínú ayé ẹni tẹ́ donate fún òkú Mohbad akínyìn o gbogbo ẹni tẹ́ donate fún yọ ọ̀sán tó di mùsùlùmí akínyìn o ẹ kú ìnáwó Agbala Gabriel akíwọ̀ náà gbogbo àwọn tó ń ṣoore kọ̀rọ̀ náà akẹ́yìn náà àwọn olóore gbangba náà akẹ́yìn náà ẹ̀yin olóore sí àrìmí náà akẹ́yìn náà ẹ bá torí eyín gẹ́gẹ́ ọmọ tẹnu ẹ̀ mú yìí àní ṣoore fún dìndìnrín ni ẹ owó èjì mi ni ṣé ẹni tó yanjú ẹ̀ tí mo fi débi tí mo dé yìí ṣé ẹni tó yanjú ẹ̀ tí mo fi tọ́mọ mi délé ìwé tó wà tó lóun ti withdraw ni àbó ti retire Ọlọ́run mi ò kì í retire tọ́lọ́run bá rẹ̀ sí mi jíṣẹ́ tí ò bá rẹ̀ sí mi jíṣẹ́ ẹ mú táwọn kálí tó aláàláì mo bọ́lọ̀ dúró nú ayé lè gbé.